Marriage is not about wealth. Understanding àti ìfẹ́ ló matter nínú marriage. Èmi mo ní nígbà sọ̀rọ̀. Nǹkan tí mo bá dé fẹ́ ní máa ṣe. Ṣé téèyàn bá wá nífẹ̀ẹ́ ọ̀rẹ́ yàn? Gbogbo nǹkan téèyàn bá níyàn fi ṣọ́ ọ̀rẹ́ yàn lálejò. Ṣé bí tọ́kọ ẹni ní? Èmi ò fẹ́ wàhálà o. Mi ò fẹ́ wàhálà mo kò ti sọ fún náà tẹ́lẹ̀. Ó jẹ́ kí n padà sékòó. Ó kúkú lé mi lẹ́kọ̀ọ́. Because tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin wa àtọkọ ẹ̀ sìn, mérì lọ́wọ́ máa parí. Ó possible kó jẹ́ wípé òun kan tó ṣe wáyé ó ti lẹ̀ tó fẹ́ níta. So you are asking me to do that with your own friend? Truly gbẹ́rú ẹ̀ ni. Báyọ̀ kò ti forúkọ ọkọ ẹ̀ ránṣẹ́ sí Nàìjíríà tó ti ń bá mi kiri nǹkan. Ó máa ń pè borí bá ti fẹ́, àṣẹ náà máa ń gbàgbé. Nígbà tí mò ń bọ̀ látẹ̀kù, ṣé iṣẹ́ ọmọ ọ̀dọ̀ ni mo sọ fún ẹ pé mo fẹ́ wá ṣe ń bíbá? Ọ̀ṣun ẹni tó wà níwájú ọ̀ṣà. Mi ò mọ̀. Ṣé wàá pé fẹ́ràn mi ò bá sọ̀rọ̀?